Ẹ tún kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì yìí The Voice TV Africa. Ẹ ti mọ̀ pé iṣẹ́ wa ni, owó wa ni, ká máa fi tó yín létí gbogbo bó bá ṣe ń lọ káàkiri àgbáńlá ayé, àwọn ìròyìn tí máa ń ṣe ni ní yàjóyàjó ká máa mú wá sétí yín. Ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ìkànnì yìí. Ohun tó tún ń ṣẹlẹ̀ nípa ikú Mohbad, gbajúgbajà olórin ṣèwọ́ṣèwọ́ ọ̀dọ́ tó rèwàlẹ̀ àṣà ní ọjọ́ Tuesday tó kọjá yìí. Ó jọ pé ikú ọmọdékùnrin náà ó sì ń gbóná jọjọ lára gbogbo àwọn ọ̀dọ́ Nàìjíríà àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáńlá ayé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olólùfẹ́ Mohbad àti àwọn ẹlẹ́yinjú àánú tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà ni wọ́n ti ń fi òbítíbitì owó ránṣẹ́ sí ẹbí, ará, ìyàwó àti ọmọ tí Mohbad fi sílẹ̀ o, wípé kí wọ́n lè máa fi owó náà kí wọ́n lè máa fi tọ́jú ara wọn àti pàápàá kí wọ́n lè fi owó náà tọ́jú ọmọkùnrin jòjòló ọmọ oṣù 5 tí Mohbad fi sílẹ̀ kí ikú àìtọ́jọ́ kó tó mú un lọ. Nínú àwọn tí a lè tọ́ka sí gbangba yàǹyà tí wọ́n ti fi òbítíbitì owó ránṣẹ́ sí ìyàwó àti ọmọ tí Mohbad fi sílẹ̀, nínú ẹ̀ ni olórin gbajúgbajà tí ìlú mọ̀ọ́ká tí àwọn èèyàn tí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Davido ti fi owó ránṣẹ́ o. Davido fi 2 million naira ránṣẹ́ sí ìyàwó àti ọmọ tí Mohbad fi sílẹ̀. Bákan náà ni activist Fáyẹmí, àwọn náà fi 2 million naira, ọ̀gbẹ́ni náà fi 2 million naira ránṣẹ́ sí ọmọ àti ìyàwó Mohbad wípé kí wọ́n lè fi owó náà kí wọ́n fi tọ́jú ara wọn, kí wọ́n sì fi tọ́jú ọmọ tí Mohbad fi sílẹ̀ tó fi. Bí a ti gbọ́ wípé wọ́n ń fi oríṣiríṣi ẹ̀bùn, owó, ilé, ilẹ̀, mọ́tò àti oríṣiríṣi nǹkan ránṣẹ́ sí mọ̀lẹ́bí Mohbad. Bella tí ó jẹ́ kòríkòsùn Mohbad, òun náà la gbọ́ wípé ó ń ṣe kò kárí gbogbo àwọn owó àti ohun mèremère tí wọ́n fi ránṣẹ́ sí ẹbí, ìyàwó àti ọmọ tí Mohbad fi sílẹ̀. Ọ̀rọ̀ mà tún ti bẹ́yìn yọ o. Bí ó ti jẹ́ pé ikú Mohbad ṣì ń gbóná gan-an lára gbogbo àwọn olólùfẹ́ káàkiri àgbáńlá ayé, lénìí la tún gbọ́ wípé àwọn ọ̀dọ́ Nàìjíríà kan mà ti kóra wọn jọ sórí ayélujára tí wọ́n sì ti ń pè fún online petition wípé àfi kí wọ́n ti iléeṣẹ́ Malians Record tí Naira Marley tó jẹ́ alákòóso dandan, wọ́n ní àfi kí wọ́n ti iléeṣẹ́ náà pa, ìyẹn iléeṣẹ́ Malians Record. Wọ́n ní ó di dandan o kí wọ́n ti pa nítorí pé àwọn ò tí ì nígbàgbọ́ wípé Naira Marley kò mọwọ́ kò mẹsẹ̀ nínú ikú tó pa Mohbad. Wọ́n ti wá set up online petition kan tí wọ́n sì ń pè fún títì pa Naira Marley, ìyẹn Malians Record label, nítorí pé àwọn ènìyàn gbà wípé lébẹ̀lì náà, ìyẹn Malians Record, kàbá ni Naira Marley fi ṣe, kì í sì í ṣe lébẹ̀lì rárá, dípò pé ó yẹ kó máa fi ṣe ìṣọ̀kan àwọn olórin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbórí, ṣùgbọ́n kàbá ló fi ṣe o. Wọ́n ti wá ń pè fún títì pa Malians Record báyìí bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí. Bí ìròyìn ti ṣe ń kàn wá lára ní yàjóyàjó, gbogbo àwọn tí wọ́n nílò láti ṣe títì pa fún Malians Record náà, wọ́n ní wọ́n gbọ́dọ̀ pé 75,000 people, àwọn ènìyàn tí wọ́n gbọ́dọ̀ sáìnì wípé kí wọ́n ti Malians Record pa. Ṣùgbọ́n a ti rí àwọn 62,000 ènìyàn báyìí tí wọ́n ti fi ọwọ́ síwé yányáyànyà wípé kí wọ́n ti Malians Record náà pa. Ṣé wọ́n á ti Malians Record pa ni àbí wọn ò ní ti Malians Record pa? Ǹjẹ́ àwa lè gbà wípé nítorí pé wọ́n kó àwọn ènìyàn jọ lórí ayélujára tí wọ́n sì ti ń fi ọwọ́ síwé tí wọ́n ń sign wípé kí wọ́n ti Malians Record pa, ṣé àwa lè fi orí ayélujára dájọ́ bí wípé nítorí a ti rí àwọn èèyàn tí wọ́n ní kí wọ́n ti Malians Record pa, ṣé wọ́n lè ti Malians Record pa bẹ́ẹ̀ ṣá? Tá ẹ bá gbàgbé, nílùú Nàìjíríà òfin àti ìlànà tí wọ́n fi ń dájọ́, ìyẹn tí ilé ẹjọ́ máa ń gbé kalẹ̀ tí wọ́n fi ń dájọ́, ó sì wà
síbẹ̀ dípò pé a máa wá sọ wípé wọ́n fẹ́ máa dájọ́ lórí ayélujára. A ti rí àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ tí wọ́n ti sọ pé kí wọ́n ti Marlians record pa. Ṣé bẹ́ẹ̀ náà ni ìjọba ó ṣe gbé ìgbésẹ̀ láti ti Marlians record pa ni? Ṣó rọrùn bẹ́ẹ̀? Àti pé ṣó yẹ kí wọ́n ti Marlians record pa nítorí ikú Mohbad? Kí lèrò tiyín? Kí lèrò gbogbo wa? Watch this video and drop your comments in the comment section.